I know, say you follow.
sai abin da haka mihi mun sani hala ba mu karanta mushi ba Only one time, you can call 3 people. Ọlọ́run rọṣẹ́ o mo tún ṣe ló dáa mo tún kó pálí kí gbogbo rẹ̀ lè dáa àga
abin da nake ga mishi kenan abin da nake ga mishi nace a cikin samun sa ya bar wanda ake yi Small. Good work. Carry this thing now. Where they can throw Momo Goma, maybe the man post it. When you must have a easy as you Chatting to Europe, go back go buy some naira. I will shoot it at $1. But I can't do it. She's a lady for go to a man's go to Sarah. So man, that over on my line. Tell her what the back do. Tell her what the go to Bualo, coffee to chef. Ogun òfẹ́rí ẹ̀dá tí mo pè ọ̀sà kan òfẹ́rí òfin. Ọmọ aláàrùn mi yàgbé àgbàwá tó rò ó. Àwọn èso ti fàyè rẹ̀ fún Jésù. Ṣé gbàdúgbàdú ti kó wá gbàdú lọ́wọ́ rẹ̀ rí? Ṣáàtì fọwọ́ lágbà ẹ̀ lójú rí.
tí wọ́n ti gbá ẹ̀rí ṣáàtì parọ́ lè mọ ẹ̀rí ṣáàtì fi nọ́mbà ẹ̀ yáwó lọ́wọ́ pàǹpẹ̀rẹ̀ o ṣáàtì kọ̀ọ̀ká sórí wọ́n ti fún ẹ ní fíìsà tí wọ́n ti fi odógó bìtà dógó ẹ̀fẹ̀rì yọrí ọmọge ṣe kọ́ńdọ́mù ti sá sínú òbò ẹ̀rí wọn ló lómi lọ́mọ rẹ̀ ṣáàtì gbogbo pẹ̀rí ṣé wọ́n ti fi fake pregnancy gbowó aṣọ ọdún lọ́wọ́ ẹ̀rí ṣé ló ti jà nílé yín kí wọ́n tún dó àǹtí ẹ̀ lójú ẹ̀rí ṣé o ti gbóló sórí kọ́nà àtijọ́ kójú mọ́ ẹ̀rí ṣé o ti balẹ̀ lọ́dún ní station rí.